David B. Fasasi Ministry Lagos chapter wọ́n ní gbọ́gbẹ́lẹ́ dùmarẹ́gà wọ́n ní ìṣèwẹ́rẹ́ kí n bọ̀rẹ̀ lé àwọn bàbá tó gbé bí ọlọ́mọ gangan kí n sì mọ́ ṣàìfà ìmọ̀nà rẹ̀ lé àwọn yèyé rẹ̀ ilé ọmọ alájì Akínọlá Fasasi nílùú Ìṣẹ́yìn ọmọ ẹ̀bẹ̀ ní mọ́ ọkọ̀ Aresa ní ọmọ ọmọlé àwọn bàbá rẹ̀ gangan ìwọ lọ́mọ Aresa bá Adéọlá ìpọ̀nà Adéọlá mọ̀ bá dúdú etí ẹ̀kọ́rọ̀ Aresa ń bá bọ́kù òye ọmọ dùgbà àṣà níyàn ọmọ kérégbé ẹ̀kọ́rọ̀ àjèjì ẹ̀kúndùn mọ́yè ọmọ dùgbà àṣà ọmọ kérégbé ẹ̀kọ́rọ̀ èyí lọ́mọ ọlọ́pẹ mẹ́rìndínlógún ọmọ ọlọ́pẹ kan rẹ̀ gì ọmọ ọlọ́pẹ kan rẹ̀ gì ọmọ ọlọ́pẹ kan rẹ̀ jìgìdì tó sòdì mẹ́rìndínlógún mo lọ́sọ̀dì mẹ́rìndínlógún bèbí garawa méje ló lé nígbà epo tó ṣe lé bàbá tó bí ọlọ́mọ gangan ọmọọba dúdú etí ẹ̀kọ́rọ̀ sálọ́kọ̀rí àwọn bàbá rẹ̀ gangan ọmọọba dúdú lé ọmọ bẹ́ẹ̀ ẹsẹ̀ pupa tó mọ bẹ́ẹ̀ ẹsẹ̀ tìrẹ jálẹ̀ ròdòròdò pòmù ròdòròdò pòmù ròdòròdò pòmù wọ́n ní mo kí ọ ní àti bẹ̀rù gangan ọmọ pọ̀ra bọ́ mi o wọ́n ní wọ́n wá relé àwọn yèyé rẹ̀ wọ́n ní wọ́n relé àwọn yèyé tó bí ọlọ́mọ gangan ọmọ alájà Adébọ́lá Abọ́láńlé Fasasi nílùú Ìbàdàn méjì ọgọ́ nílé Olúyọ̀lé àwọn lọ́májò òrosùn ọmọ àjẹgbíyó ń bá wọn lọ́ máa fi ìkara ohun fọ́rí mu ẹ̀sà ògbín tún ni wọ́n ará ògbójò ọmọ arólú owó ọmọ elégún ṣékété wéré ló ń korírun àwọn yèyé tó gbé bí ọlọ́mọ gangan ẹ̀sà ògbín ọmọ rẹ̀ yọrùn súnké sí ìké mi di kí àmúṣẹ ẹ̀yẹ bèbí dọ́gbọ́n yọkẹ́ ló ń korírun àwọn yèyé rẹ̀ gangan àwọn lẹ̀sà ògbín ará ògbójò ọmọ egungun mẹ́ta ọ̀lẹ̀lẹ̀ mẹ́fà Ìbàdàn mèsì ọ̀rọ̀ wọn ò gọ̀ agẹ́sí kọ́nù lé ló ń korírun àwọn yèyé tó gbé bí ọlọ́mọ gangan wọ́n ní mo kí ọ ní àtibẹ̀hún gangan mo kí ọ ní àtibẹ̀hún gangan wọ́n wá mọ̀ dábí ẹ̀dùn wọ́n mọ̀rọ̀ bí òwe ó yẹ tẹ́wàdúrà kí n mọ̀ wúre bó ti wù kó o pẹ́ láyé tó porogoda yóò nílùú fún ọjọ́ ọwọ́ nírú gbé sọnù bí ó ṣe bí ọmọ lágbára Elédùmarè ọba ọ̀pá fìtílà yìí ṣèbí ìdìnnà sùràtẹ́lì mustekim àfinimọ̀nà ńlọbẹ̀ Elédùmarè ọbẹ̀ Elédùmarè kó mọ fọ̀nà mọ́ ọ̀pá fìtílà yìí tó fi ń darí àwọn ọmọ David B. Fasasi